ẹ tó mọ lẹ bá mi subscribe ní channel mi torí ọlẹ́ bá mi subscribe ní channel mi subscribe ló ṣe o kẹ́sì bí mo ti ń bọ̀. Ẹ káàbọ̀ sí ògo ètò mi, ẹ káàbọ̀ gbẹ̀yìn ọmọ Nàìjíríà tí ẹ̀yin tẹ̀ ń wò mí. Mo kí ẹ̀yin ọmọ Nàìjíríà nìkan, ẹ̀yin ọmọ Nàìjíríà mo fẹ́ jẹ́ gbọ́ ètò mi dáadáa torí pé ètò tí mo wá ètò tó dáa ni. Ètò àti gbà wá sílẹ̀ ni, ètò àti jíra wa ká jí lákàyà ká lo brain wa mo mú fún yín because my brain wa máa ń kíjà torí mi náà ọmọ èké ni mí, mo ti wo gbogbo nǹkan tó lè ṣẹlẹ̀. Èmi náà ń support Yorùbá Nation tẹ́lẹ̀ àmọ́ mo máa ń rò pé n tó lè ṣẹlẹ̀ kó ṣe pánra èmi o, ẹ̀kọ́ fowó tẹ̀ mi mo fi ilẹ̀ tó bá yẹ kó fowó tẹ̀ mi ni kò ṣe bí wọ́n fowó tẹ̀ mi o. Mo rò láyàká ẹ̀mí mo ètò yìí wá fún yín torí pé bí kò àwọn tán ṣáájú wa ní Yorùbá Nation àwọn oní tán ti jẹ sí ìsàlẹ̀ ẹkùn, àwọn táwọn á ṣe tó jẹ́ pé à ń support wọn ní kékeré kí làwọn ti jẹ sí ìsàlẹ̀ ẹkùn. Àwọn ò tí ì mọ̀ kankan, àwọn ti mọ̀ nǹkan. À ń dúró pa gbòmìnira Yorùbá Nation. Àwọn ìgbà tí wọ́n bá gbòmìnira Nàìjíríà sáwọn gbogbo àwọn tó gbòmìnira gbogbo wọn náà kó jẹ kó àwọn náà ní tẹ́ bá ṣe ni ẹ̀wọ̀ táwọn àwọn ti Nàìjíríà ń ṣe sí dípò èyí táwọn náà wà èyí táwọn náà ṣe àwọn ti mọ táwọn ó ṣe, wọ́n ti mọ tí àwọn ó ṣe. Àwa kan ń support wọn ni kan fi tún fi àjẹwọ́ again. Ẹ jẹ́ dúró ní wá Nàìjíríà méjà lọ sí tí Nàìjíríà ò dáa. Ogun nǹkan tí à ń wá yóò tẹ̀ wá lọ́wọ́. Sunday Igboho wọ́n ti mọ tí ń ṣe, òun ti mọ ẹni tí wọ́n lọ tiẹ̀, wọ́n ti mọ ẹni tó ń lọ, wọ́n ti lágbára àtàwọn tájọ́ ń ṣèjọba wọ́n ti jọ ní agbára tiwọn àmọ́ wò lágbára. Ẹ wò àsìkò tá à ń ṣe EndSARS, ẹ wò ẹ̀ tó kú jọ́nà tó tó ti pa ìgbà EndSARS náà tó ń wá close náà wọ́n wá sọ di SWAT. Wọ́n gbọ́n jù wá láwọn ìjọba gbọ́n jù wá láwọn ògbọ́n, àwa làwọn ògbọ́n. Ẹ jẹ́ misbehave alákàyọ̀ misbehave ẹ wà normal. Nàìjíríà ẹjọ́ wà ní one Nàìjíríà mẹ́jọ wà ní 3 Nàìjíríà báyìí. 1 Nàìjíríà not 3 Nàìjíríà. Ogun kan wà ẹjọ́ wà ní wọ́ọ̀sẹ̀ ẹ dákun ẹ bá mi subscribe o táwọn tó má gbàgbé láti subscribe mi má gbàgbé láti subscribe o tí pé ṣe bá subscribe ní fíìmù ní máa tún fẹ́ gbé jáde yìí ní ọkọ̀ kò sẹ́lẹ̀ méjì ọkọ̀ ọ̀dọ̀ yìí ní ọkọ̀ pa ìsí gbàgbà lọ. Ẹ subscribe sísàlẹ̀ fíìmù mi ẹ ti subscribe mi tẹ gbàgbó wá láti subscribe. Ogun nǹkan tí ń kóyà jẹ wá nífẹ̀ẹ́ ara wa ni. Ẹ má jáwọ́ pé a fẹ́ dá orílẹ̀-èdè kan lẹ́ka mọ̀ fìyà jẹra wa. Ẹ subscribe number 2 lọ.